ọ̀rọ̀ ní ayé yìí ó ti di who we must talk. Ayé ìgbà kan ni cut your cloth according to your size. Ní ìsìn iye ọmọ tó o bá ní agbára òní kọ́ bí wọ́n pèlò ọmọ ńlẹ̀ fún yàjẹ́, especially ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé obìnrin náà ń ṣe irú ẹkùn kan wọ́pọ̀ ní o, tó jẹ́ wípé ẹgúdùnú kẹ́ máa sọ pé mẹ́mẹ́mẹ́mẹ́ lọ́lọ́run wí, àpò yín sì ni kò sí ṣíṣì, àpò yín ni kò sí ṣíṣì lọ́wọ́ yín, tí ilé bọ́ra yín gan ọlọ́run kan kádàrá pẹ́ níyàwó nú ayé ni, talk less of wípé mẹ́ lọ́lọ́run wí. Tó o bá ti mọ̀ wípé o ò ní agbára, because many of you ẹ ń bí àwọn ọmọ yẹn kì í ṣe pé ẹ fẹ́ bímọ láti tọ́, ẹnu ẹ̀kọ́ṣẹ́ ló kéré jù, ẹlòmíì ò ní fọmọ sí i kankan mọ̀ rí i pé ó níyàwó púpọ̀, gbajúmọ̀ orí burúkú, gbajúmọ̀ òfò lọ́pọ̀lọpọ̀ yín ṣe káàkiri. Tẹ̀yin ọkùnrin nù, ẹ̀yin obìnrin náà tẹ́ ẹ ti rí wípé ẹ ní kò sí kókó tó rí kókó, kì í kàn ṣe pé kéèyàn ò ní adé orí, wọ́n lọ yan adé ẹ̀gún all because of wípé ó fẹ́ sá wà lábẹ́ ọkùnrin kan. Ó ti rí pé ẹni yìí òun tí ìdẹ́gbẹ́ bùkátà ẹyọ kan tó fẹ́ lé, ìwọ náà ó lọ ṣe second, ó lọ ṣe third, ó lọ ṣe fourth lọ́dọ̀ rẹ̀. Kódà tó bá jẹ́wọ́ ọ̀kan ọkùnrin kan gan, tó o bá ti ń wo income rẹ, tó ń wo income ọkọ, tó rí wípé kò sára jọ, ẹ̀rọ àdẹ́mọ́ wọ̀n bá. Sórí kí ayé sọ wípé àkòsí wá bí jágbára lọ náà, ó sàn jù kan sọ pé ẹ̀yin náà ṣe wá wọn kan dì. Ẹ wo ọ̀bọ tí mo fi sókè ọmọ ọdún 12 ni, nípa wípé kí ọmọ wọn fẹsẹ̀ gbá geography kiri, kó mọ rìnrìn yà káàkiri, kó mọ rìn káàkiri bí àgùntàn tí ò lólùṣọ́. Ibẹ̀ náà tán gbọ́mọ ṣe owó, gbọ́mọ ṣe rádaràda, iná ti ń bá a sọ̀rọ̀. Wọ́n initiate ẹ̀ débi wípé ọmọ ọdún 12 ni o, kó mọ wá jí ọmọ gbé fún wọn. Àwọn ò fún 50,000 naira. Pọ̀wọ́ palaba rẹ̀ ṣe yìí. Ìgbà tán máa mú dé police station, wọ́n náà ti mú wá fún kéèsì bẹ́ẹ̀ yẹn náà rí, kó sá lọ ni. So definitely this is the second time tí wọ́n mọ ọmọ yẹn lọ àgọ́ ọlọ́pàá, ọmọ ọdún 12, 50,000 kó mọ bá wọn jí ọmọ gbé ládùúgbò. Ẹ wá béèrè wípé àwọn òbí tó bí nǹkan àbí olóbì. Ẹ mójútó àwọn ọmọ, enough of ọkọ mi ò bá mi sùn, ọkọ mi ò wá sọ́dọ̀ mi, àwa méjì ló fẹ́, orun ọjọ́ kan ní sùn. Mójútó àwọn ọmọ ẹ, kò ní sàn àbí kò ní dáa dẹ̀ là ń sọ. Kọ́ ọmọ rere ọkọ jẹ kó tún wá di pé ọjọ́ iwájú náà tún rere ọmọ jẹ. Irú ọmọ eléyìí ní sísẹ́ rò pé wọ́n fi lẹ̀ wípé nítorí pé ó jẹ́ minor kó mọ́ lọ scot free. Ó ti dèrò ẹ̀wọ̀n nù. Kò sáǹfààní kankan fún ọ tó o bá lè mójútó ọmọ. Kọ́lọ́hun kó ṣàánú. Especially àwa obìnrin tó yẹ ká mójútó àní mójútó. Ẹ mójútó ọmọ. Ìwọ̀nba tó o bá lágbára o ní kó o bí. Mọ́ fọmọ́lẹ̀ kó mọ rárí ayé káàkiri. Tán fi lé initiate ọmọ ilé báwọn 50,000. Ẹ̀yin náà wo olùkọ́ ọmọ yẹn ti rí pé ọmọ kò ní olùtọ́jú. Ọmọ 12 years kí ló ti mọ̀? Ẹsẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn ẹ̀yin òbí rẹ̀ o. Kò sí ní tọ́mọ 12 years tó sì mọ̀. Mọ́ bí ọmọ wípé ọ̀pọ̀ ọmọdé tó bá ti lágbára rẹ̀ fílẹ̀ sọ́dọ̀ bàbá ń gọ́ọ̀lù o. Kó fún ọ̀mí tí wọ́n ní agbára rẹ̀. Ọlọ́run ràn á lọ́wọ́ o, alájìkẹ́rì iná. Ẹ bá ń like, comment, share o. Ó dàbọ̀.